eléyìí tó lágbára o Olúwo tún ti sọ òkú ọ̀rọ̀ ránṣẹ́ sí àwọn abọ̀rìṣà o pé àwọn gẹ́gẹ́ bí ọba àwọn ju èṣù lọ bẹ́ẹ̀ sì ni èṣù ò lè rí nǹkan kan ṣe fún àwọn o ká tó wá máa sọ àwọn ọmọọṣẹ́ èṣù bíi Ọ̀ṣun Olókun àti Ọya eléyìí tó lágbára pọ̀ ọ̀rọ̀ Olúwo ó ti wá kọjá bẹ́ẹ̀ báyìí ìsọwọ́sọ òkú ọ̀rọ̀ tí wọ́n sọ ránṣẹ́ sí àwọn abọ̀rìṣà lẹ́nu bíi ijọ́ mẹ́ta yìí ó ti dójú ẹ̀ pátápátá kódà nínú fọ́nrán yìí wọ́n tún wá challenge àwọn abọ̀rìṣà o wípé eléyìí tó bá wò nù wọn kó lọ fún òòṣà rẹ̀ ní èèwọ̀ kó fi porí tàwọn tó lúwo o pé babaláwo tó bá tún wá tó bẹ́ẹ̀ tó bá gbórí tó láyà tó bẹ́ẹ̀ kó tún wá lọ pé orí tàwọn ìyún Olúwo tilẹ̀ Ìwó ọba Adéwálé Abdulrasheed Àkànbí kó lọ pé láìda bí ò bá ti ní bá Ọlọ́run pàdé lára àwọn ó lágbára ṣẹ́ ẹ̀yin èèyàn mi mo tún kì í káàbọ̀ sórí ìkànnì DigiNaija Television ṣàlàáfíà ni mo tún bá yín ẹ má gbàgbé láti máa bá mi follow DigiNaija Online TV lórí Facebook link kan wà ní comment section fídíò yìí tó máa gbé yín tààrà lórí Facebook page wa lórí YouTube ẹ máa bá mi tẹ subscribe button tó wà lábẹ́ fọ́nrán yìí ẹ máa like and share ẹ̀yin èèyàn mi kí n má gbà wá lákòókò jù ẹ jẹ́ ń gbé fọ́nrán Olúwo wọlé ká tó gbọ́ gbogbo nǹkan sọ́nù àwọn òkú ọ̀rọ̀ tó tún sọ ránṣẹ́ sí àwọn abọ̀rìṣà lọ́tẹ̀ yìí kẹ́sì máa fò opinion ti yín sí kọ́mẹ̀ntì nípa ẹ̀. nítorí Fìráúnì nìkan Íjíbítì tẹ̀lé ẹlẹ́ni wọn ò gòkè láti gbà náà Ọlọ́run sì pé wọn gágá wọn torí pé ọba wọn kò gbọ́ bẹ́ẹ̀ bá lọ gbọ́ ọba tẹ́ ẹ sọ fún pé ìwọ là àrólé Ọlọ́run nìyí ṣe ráwọn abọ̀rìṣà yẹn ẹ̀gbọ́n tí wọ́n bá àwọn ọba igbákejì òrìṣà èmi tèmi ṣe igbákejì àìmí sa igbákejì òrìṣà nítorí èèyàn ní máa di kíni èèyàn ní máa di òrìṣà èèyàn lòrìṣà èèyàn lórí máa ṣàdá Ọlọ́run lórí tí máa ṣa àwọn èèyàn dá so bó lọ bó tún wá ṣe jẹ́ igbákejì èèyàn kò bọ́ sí gbogbo wọn làákàyè wá àwọn ni a máa tẹ́ńbẹ́lú àwọn ọba àwọn ni a kì àwọn ọba mọ́lẹ̀ ni a kún wọn sínú ẹgbẹ́ ni wọn ìjẹ́ wọn sọ̀rọ̀ wọn ò rémi kó sínú ẹ̀ bí mo ṣe wà yìí òmìnira mi pọ̀. ọba àlọ́ba mi ṣe tí bá ti bọ́ lọ́n ṣe tó kankan kéré pọ̀ èèyàn bá jẹ́ 1 billion kí a máa lọ sọ́nà àbọ̀rìṣà kéèmí wà lọ́dọ̀ Ọlọ́run pọ̀ jù wọ́n lọ. wọn ọ̀pọ̀ wọn kéré wọn ò sì lè rémi ṣe nǹkan kan kò sí ní ẹ̀lì wọn ò tó bẹ́ẹ̀ àṣẹ ìtàrí wọn ò tó bẹ́ẹ̀ èṣù gan kò tó bẹ́ẹ̀ èṣù tọ́jọ́ ga gbogbo wọn èṣù nítorí yíjọ́ tọ́lọ́ ń dá bàbá tèmi ó sọ pé mo ju èṣù lọ ni ó ní kó wá forí balẹ̀ kò ní kéèmí forí balẹ̀ fún kí n máa bọ èṣù èmi àti èṣù àìsẹ̀gbẹ́ mo jù lọ I am not his mate kò dẹ̀ lè dé ọ̀dọ̀ mi ká tó wá sọ àwọn ọmọ ẹsẹ̀ rẹ̀ àwọn èmèrè àjẹ́ kání Olókun Ọlọ́ṣà Ọ̀ṣun kẹ́ní kankan níbo Ọ̀ṣun tó ń gbé orí ilẹ̀ mi gan lọ́wọ́ Ọ̀ṣun gba bí ìkọjá àbẹ́ẹ̀mẹ́ kúndú Ọ̀ṣun wa ara lè gbó àbí ẹ̀kọ́ Ọ̀ṣun gba ó máa gbẹ́sẹ̀ lọ́sùn ó máa ta orí ilẹ̀ rẹ̀ máa gbé bíríìjì kọjá bẹ̀ ó máa ní odò ohun ìtẹ̀mẹ́jọ kọjá bì mo tó da ìbá àti ẹ̀. àbíká tó yọ orúkọ ìbára kó lọ. mo tó lè yọ orúkọ ìbára pé mo wò fún ẹ. ṣé èmi àti ipò ọba ìṣẹ́gbẹ́ ọba ẹni tí ń rólé fọ́lọ́hún ni ọ̀rọ̀ tó yẹ kó kò sẹ́ni tọ́lọ́hún ò lè sọ̀rọ̀ bá nínú àwọn ọmọ ọba èmi lọ́kàn èmi ó ṣàyẹ̀ jẹ́ Ọlọ́run ẹ má sọ pé torí owó torí ọ̀pọ̀lọpọ̀ àfáà ní ọ̀fẹ́ jíṣẹ́ nítorí pé bóyá ó rówó lọ́yẹ́ ó ti rí pé ọba kan ti talẹ̀ ọba kan ti rówó kò ní lè sọ̀rọ̀ bẹ́ẹ̀.
against orogún ọlọ́run ó dìfẹ́ǹdì ọlọ́run gbà tó yẹ kó dìfẹ́ǹdì ẹ̀ ráìfọ̀ ọlọ́run ojú òtì ọwá ní ọ̀fẹ́ làtàn làkúndé nùkún ọwá lọ wá ó dàbí àwọn tí a máa wá excuse tí ò lè sọ fún wọn kó àní ọgbọ́bẹ̀ sí ọlọ́run àní ọlọ́gé wọn ládàá ṣùgbọ́n gbọ́dọ̀ jíṣẹ́ rẹ òjíṣẹ́ ni ọ́. wọn ò bá wọn bú ànábì má rò pé bóyá wọn ò bú wọn wá bú àwọn kan ní wọn wá bú ànábì wọn wá bú kí tí bá ń bú ànábì fi ilẹ̀ ó ní tí ń wà ní rẹ̀ lórí tí bá ń bú àlá ọlọ́run ọba ọlọ́run làwọn ń pè bí ìtí à ń pè ní òyìnbó ń pè ní God Germans ń pè ní God French ń pè ní Dieu kí ẹ wá ní Dieu tí a ń pè òòṣà ni o sọmọlá ká ìwà ọlọ́run ti ń bẹ kó òòṣà tó dé nílẹ̀ Yorùbá Olódùmarè tiwa kìí ṣe òrìṣà ọlọ́run tá à ń pè kìí ṣe òrìṣà yìí sì ti ń bẹ kí Ṣàngó àtògún tó dé so ò lè sọ fún wa pé Olódùmarè yẹn òòṣà ni ẹgbẹ́ ọlọ́run òòṣà ni bẹ́ẹ̀ náà ni Christian kìí ṣe lárúbáwá kìí ṣe gbogbo lárúbáwá ni Muslim ìmíì ti di Christian ìmíì ti dàbọ̀ ìṣà ṣùgbọ́n tí a ń pọ̀ lọ́hùn tó ní gbogbo ayé àtẹ̀kùn ẹ̀ kí ni ẹ ń pè Allah Christian tó ń lọ chọ́ọ̀chì nílẹ̀ ní Egypt Coptic Christians wọ́n ń pe Ọlọ́run ní Allah nínú ṣọ́ọ̀ṣì wọn. bẹ́ẹ̀ yẹn bá bú ẹjẹ́ wọn mọ bú Ọlọ́run o gbọ́dọ̀ jíṣẹ́ o lè àfáàní òjíṣẹ́ kó tó pe làkúndé nù ọ̀lẹ ẹni tí ò lè jíṣẹ́ kò sì yẹ ní àfáà kò yẹ ní òjíṣẹ́ Ọlọ́run ní tí wọ́n pè láàfáàní òjíṣẹ́ Ọlọ́run o tó o bá ti lè jíṣẹ́ o èyí sáàfáà ọ̀lẹ ní ẹ o lè ní ẹ ntọ́jẹ lọ wá ànábì jíṣẹ́ ebi pa ó fi ebi pa wọ́n lé e káàkiri nígbà wo ẹgbẹ́ bá sọ̀rọ̀ tèmi àwọn èèyàn mọ̀ rò pé bóyá mo fẹ́ jẹ́ wọ́n bú mi dáadáa nítorí tọ́lọ́hún ọ̀fẹ́ fi ààrẹ jẹun ọlọ́run pé ká bú ọ́ torí ọlọ́run wọ́n bá ti bú ọ́ torí ọlọ́run rẹ tọ́lọ́run ó dùn sí ọ ọlọ́run ó gbé ọ̀gá bẹ́ẹ̀ ṣe jẹ́ ń pariwo mi inú mi dùn torí olùrànlọ́wọ́ ni wọ́n ní sọ̀pọ́tà mi wọ́n ní ẹ̀mẹ́kórì wọn mọ̀ wá àwọn ẹni ń gbé mi ga ẹni tó bá gbé mi lọ́wọ́ báyìí ti ń gbé mi ga èèyàn 1 million gbé mi lọ́wọ́ báyìí wọ́n gbé mi ga wọ́n á fẹ́ jẹ́ kíkà dé inú ẹ̀ tí kan bá ti dín ibo lèmi náà lọ wọ́n bọ́ lẹ́nu wọn ò gbọ́dọ̀ dín kí wọ́n máa pọ̀ sí ni ẹ gbọ́dọ̀ lọ́ta tó o bá ti lọ ẹni tí ò lọ́ta lẹ tó wà bókù sọ̀rọ̀ ibi tá à ń pè bókù sọ̀rọ̀ níwo níbi ìbòjú ìgbò tẹ́ tó o bá ti fẹ́ jẹ́ kí á sọ̀rọ̀ rẹ láìda òkú ni ọ́ wọ́n gbọ́dọ̀ sọ̀rọ̀ rẹ láìda àwọn tí á sọ̀rọ̀ rẹ láìda tó o bá ti dúró tọ́lọ̀ wọ́n padà bò wọ́n gbọ́dọ̀ kọ́ tan ọ̀rọ̀ rẹ káàkiri kọ́ ọ̀rẹ́ tó lè lọ káàkiri gbogbo ayé ní tí wọ́n sọ pa rẹ pọ̀ wọ́n bọ̀ jẹ́ o wọ́n purọ́ mọ́ o wọ́n ṣe gbogbo ẹ̀ mọ́ o kọ́ wa bá mi. Ọlọ́run ẹ má dákẹ́ ọba tẹ bá dọ́dọ̀ ẹ̀ tẹ bá sọ fún pé ìwọ náà rólé Ọlọ́run èé ṣe ẹrú òòṣà igbákejì òòṣà ni ẹ pé òdìdí ọba àlú kémi tó dé ni ẹ ti ń ṣe bẹ́ẹ̀ o nígbà mo dé yìí aláṣẹ lórí òòṣà aláṣẹ lórí òòṣà ẹ bá wò òòṣà yín ẹ lọ fún ní èèwọ̀ kẹ́lẹ́ mi mo sọ pé mo fún kọ́ wá bá mi ẹ sọ fún òòṣà kó òòṣà
ẹ bá ń fún ní èèwọ̀ àti sìkìdì àtayélára àti sàpàná gbogbo wọn ẹ fún wọn ní èèwọ̀ tí wọn yìí jẹ kẹ gbókọ mi sí ń pè mí mo ní wọn wà fún kí àwọn bá mi ẹ sọ fún baba aláwo ọ̀hún tó bá tó bẹ́ẹ̀ kó péré mi láì dá ayé ẹ̀ bàjẹ́ mi. ó ga o eléyìí lágbára ọ̀rọ̀ Olúwo yìí ó kọjá àfẹnuròyìn ẹ̀yin èèyàn mi ọ̀rọ̀ lẹ́gbọ́ lẹ́nu wọn yìí ṣé gbogbo àwọn ìtàn tán ti sọ nípa ilẹ̀ Yorùbá àtàwọn òrìṣà tá a bá nílẹ̀ Yorùbá yìí ṣe bí ọ̀rọ̀ ìtàn yìí bó ṣe rí náà rèé ẹ máa jọ opinion ti yín sí kọ́mẹ̀ǹtì o ẹ má gbàgbé láti máa follow DJ Naija Online TV lórí Facebook link tó wà ní comment section video ó máa gbé yín tààrà lórí Facebook page wa lórí YouTube ẹ máa bá mi tẹ subscribe button tó wà lábẹ́ fídíò yìí ẹ máa like and share kó máa lọ káàkiri ẹ ṣé púpọ̀ tí ẹ darapọ̀ mọ́ mi ní gbogbo ìgbà.